We are tired of the present government. Mọ́mí, ìjọba yìí ti sú wa. Láti bí 23 years wọ́n ti jọba. Kí la rí bẹ̀? Ẹ jẹ́ ká ṣe mí. Ó sọ ní kí ló dé ṣe fẹ́ ṣe PDP. Ẹni bí ẹ fẹ́ ṣe mí. You want to try another one. The trial will convince you. Let us get Jandor for government. Come 2023 election. Ohun tí Funkẹ Akindele, gbajúgbajà òṣèré tíátà tó ti di olóṣèlú ńlá sọ káàkiri fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkó nìyẹn o. Ó ní kí àwọn èèyàn ìpínlẹ̀ Èkó kí wọ́n jáde lọ́pọ̀ yanturu kí wọ́n ṣe míì o. Bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ni gbajúgbajà òṣèré tíátà yìí àti ìyẹn dókítà Azeez Ọlájídé Jandor ń wá o láti fi gba ipò mọ́ ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú lọ́wọ́ ìpínlẹ̀ Èkó. Tá a bá wá sọ nípa kí èèyàn ní akíyíká, kí èèyàn kún ojú òṣùwọ̀n, kí èèyàn ó tó gbangba sùn lẹ́yẹ́, ǹjẹ́ Funkẹ Akindele tòun ti Babájídé Jandor lè ṣe kinní hàn fún ará Èkó bí? Ojú rèé ìran rèé, mo ní gbogbo ẹ̀ pátá ó di wì ní ọdún tó ń bọ̀ lásìkò ìgbà tí ètò ìdìbò yóò wáyé níbi tí gòmẹ̀sì ó ti yọ, tí alárè àjàgbá, tí ẹni tó bá kún ojú òṣùwọ̀n yóò ti bọ́ sí gbàgede láti díje dupò ńlá. Gbogbo Èkó àkété ire ni ọmọ ìlú ní gómìnà kan ìṣẹ̀yà Jídé Adédìródé ọpọlọ òfin líle máṣu máa tọ̀ ó tó gẹ́ Jandor dé ọmọ Èkó ṣe kò fẹ́ra má nílùú Èkó mọ́. Àbí Èkó wa kọ́ rèé tí gbogbo wa jẹ́ alẹ́nu lọ́rọ̀ nígbà kan kíkun Èkó lọ́dà ò tó wọn à ń jó sí dandan ní ìfọ̀kànbalẹ̀ ará ìlú. Dr.